أعوذ بالله من الشيطان الرجيم. ẹ dákun já farabalẹ̀ torí Ọlọ́run. بسم الله الرحمن الرحيم وبه نستعين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. موكي يولون الله إكياتي كيوما بنبي محمد صلى الله عليه وسلم. سلام على شيخي ومن كان حوله. سلام على شيخي ومن كان حوله. وإن كان تسليمي من البعد لا يجدي. وإن كان تسليمي من البعد لا يجدي. bí ọmọ kéwú kì í bá ṣe olójú kan ọmọ kéwú. سلام على شيخي. torí méjì ni ọmọ kéwú pín sí. nígbà tí wọ́n ń kọ́ wa ní kéwú nínú kíláàsì ní alifọ́sílù thalithu al-i'dadi. àwọn agbémọ́tínú ìbínà yìí síwájú wa. àkọ́kọ́ ń tá àkọ́kọ́ ń bẹ̀ ní alifílù mutaaddi àti alifílù lázimu. ní tí wọ́n kọ́kọ́ yẹn nu sọ́rùfù nu. nígbà tí wọ́n bá wa máa júwe ẹ̀ wọ́n wà ní alifílù mutaaddi. huwa ma yatajawazu fi'la al-fa'ili ila al-maf'uli bihi. حياكم الله. ó ní fíìlù alifílù al-mutaaddi ó ní fíìlì kan tí ó máa rìnrìn àrè ńgbò bá kó lọ́dọ̀ fáìlì yóò wá rìnrìn àrè títí débi pé yóò wá ẹni tí ó ṣiṣẹ́ lára ẹ̀ ó lè kórí ibú bá ó dẹ̀ ló kórí ire bá. àwọn ní alifílù lazim huwa ma lam yatajawaz fi'la al-fa'il ila al-maf'uli bihi bal waqa bi nafsihi. òun dáṣà yí ẹ̀ ni bẹ́ẹ̀ náà lọ́mọ kéwú méjì náà ló wà á máa rí at-talibul mutaaddi ọmọ kéwú tó yẹ pé gbogbo àfa ni ó já àfa ẹ̀ ẹni tó lẹ̀tọ́ gan yóò sọ ẹ̀tọ́ ẹ̀ nù á máa rí at-talibul lázimu irú ẹ̀ ní gbogbo wa yìí tá a mọ̀ pé lè àfa wa ni. سلام على شيخي. bàbá tí wọ́n wá sọ gbogbo wa dì báyìí tó yẹ pé njọ́ tí wọ́n ń kọ́ wa ń kéwú la yakirru lahum qararun wala yartahu lahum balu gbogbo wàhálà ni wọ́n ṣe lórí wa lórí kásá jẹ́ èèyàn wọ́n fi nǹkan tí wọ́n lẹ̀ ọlọ́run wa ló ń dé lára wọn. bàbá mi Sheikh Mustapha Zaglulu Sanusi salamun ala shaykh. سلام على شيخي ومن كان حوله. àtàwọn àti gbogbo àwọn ọmọ kéwù wọn tí wọ́n ti lọ àtàfà wọn àláfíà ọlọ́run kó máa bá wọn níbi tí wọ́n wà. وإن كان تسليمي من البعد لا يجدي. kódà kó tí a jẹ́ pé sálámà tá n sálámà yìí láàyò jìdí nígbà míì ó lè má wò kó ó lè má ṣe déédéjọ́ tí wọ́n ń bẹ wájú wa bisimilayi qul huwa Allah. بسم الله الرحمن الرحيم. قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا mo kí أحد. màmá wa àgbà màmá wa Umu Talaba ńgbà tí àwọn bàbá wa ìmáàmù ńgbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọlọ́run ló mọ̀ kí àìmọye oúnjẹ tá a jẹ ní dáyé náà kò ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àmúṣẹlẹ̀ sáwà tẹ́gbẹ́ ńgbà tá a bá lọ jẹun bẹ̀ mí a bá ti róúnjẹ tó torí kó kọjá agbára ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ fi ojú tọ́ráfò láyé ní sọ fúnra wọn pé ọ̀jẹ̀ gbẹ̀gbẹ̀ kọ̀rọ̀ ń bí. níjọ́ náà lọ́hùn wọ́n mọ̀ pàǹsá lọ àmọ́ wọ́n mọ̀ pé gbogbo àwọn ọmọ yìí pátápátá wọ́n kó wọn wá kán wá aṣoríire lọ́dọ̀ ọkọ àwọn ni ẹni tẹ́bi bá sì ń dà láàmú bí wọ́n kọ́ náà sọ́rífù ni ó máa jáde lórí ẹ̀. màmá wa ṣe dáadáa fún wa wọ́n fún wa lóúnjẹ ẹ̀mí yóò gùn lórí àlàáfíà ara آمين. nǹkan yóò ní bàjẹ́ آمين. ọlá àti tóbi ọlọ́run mo kí àwọn tí wọ́n ń jẹ́ àwọn àlùfáà wa láti ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ bàbá wa al-Mudir bàbá wa Khalifa ti دام Zaglulu الله tó fi حياته. dórí ibi tó dé ọlọ́mọdé ẹ̀ máa padà sí aburú آمين. mo wá kí bàbá wa Imam Ọ̀fà bá mi sọ pé àtẹ́tí olè imamatu munqadatan أتت الإمامة منقدة tajurru ilayhi bi adhyaliha تجر إليه بأزيالها falam taku tasluhu illa lahu فلم تك تصله إلا له falam yaku yasluhu illa lahu. ولم يك يسيله إلا له. àṣà táwa ní nínú ọgbà dárò dáwà ni pé a mọ̀ àpọ́nlé yẹn púpọ̀ أتت الخلافة pàápàá ẹni tọ́lọ̀ ń bá yàn ọlọ́run ló yàn yín yakhluqu ma yasha'u wa yakhtar bẹ́ẹ̀ lómi ó bá wí yóò ní ọmọ wa ni gbogbo ẹni tó bá jẹ́ ìmáàmù láyé ó wà nù kádàrá ẹni tó ti pọ̀ṣù mẹ́rin ni pé yóò jẹ́ الله. ọba tó ní kẹrí bẹ́ẹ̀ ṣe rí gbogbo nǹkan lọ́lọ́run wá fún yín gbogbo ntọ́lọ́run wá ní kẹrí ẹ ra aṣọ wọ̀ ẹ rí mọ́tò rà gbogbo ẹ lọ́lọ́run fún yín ẹ ní fàṣà ẹ wà á rówó ra arkhasu shay'in ntọ́lẹ́sì jùlẹ̀ wà á rówó ra àbáwá Imam Ọ̀fà ó náà ní mìíràn
Allah. ẹ̀rọ wọ̀ ra pé èmi náà wàá pè ní Darudawa kò wá jórí fíìdì kan tó jórí fíìdì ńlá àbí inú kó jẹ́nu ọ́ọ̀lù kan kó jẹ́nu ńlá àwa níbo náà ti ṣe àwa nínú ọgbà alẹ́ bàbá náà ti ṣe ẹ wá rówó ra ẹ ní máa padà sí aburú Àmín. aburú kankan ò ní ṣàlàáfíà yín Àmín. mo kí pòfẹ́sọ̀ mo kí àwọn Sheikh wa Muhammad mo kí àwọn Sheikh wa Isaac Yahya mo kí bàbá onílé márùn ẹ ní máa padà sí aburú Àmín. mo kí Rayisu Nadiwa mo kí Sheikh wa Salati mo kí Sheikh wa Sọ́ọ̀lì Sọ̀mọ̀dáàni mo kí gbogbo àwọn ayéki wa mo kí pòfẹ́sọ̀ wa mo kí àwọn dàkátìrà wa gbogbo yín ni mo kí. tíra tí wọ́n ní a fẹ́ lọ́ǹchì lẹ́nì lọ́fẹ̀ẹ́ onídàáníkà mi sọ̀rọ̀ ń bẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún. ntẹ́mi rí lára tíra yìí ni pé mo rí shakhsiyatu Sheikh Mustapha Zaglul al-Amma shakhsiyatu Sheikh Mustapha Zaglul al-Amma lára tíra yìí mo rí pé bàbá ń Darudawa àwọn èyí ṣàfẹ́ nìkan gbogbo kí ó tẹ́lómi bá kí láyé àfáàràn kan ni ó jẹ́ àmọ́ Sheikh Mustapha Zaglul Sanusi wọn yìí sàfáàràn kan ó dáa kó já pé irú tíra yìí lónìí ibi tí wọ́n ti máa ṣe tẹ̀lé sínú ẹ̀ tá a ti máa lọ́ǹtì ẹ̀ ó dáa kó já òjò àwọn Sumratul Mu'minin káwa ni tíra wo ni babaláwo ni jókòó tí wọ́n ń lọ́ǹtì tíra wo ni babalára àrọ̀ jókòó tá ń lọ́ǹtì tíra wo ni baba àgbọ̀ ọlọ́rẹ́ ń bàdàn ń lọ́ǹtì tíra wo ni baba Khalifa Awalagbàjì tí wọ́n ń lọ́ǹtì káwa ni al-mar'atu bayna al-hijab was-sufur káwa ni fa ni'ma huwa mandala àwọn ló yẹ káwọn lọ́ǹtì irú tíra bẹ́ẹ̀ káwa bá wípé bàbá wa Sheikh Mustapha Zaglul Sanusi àwọn aláwa lọ́ǹtì irú tíra wẹ̀ náà ń ṣe lọ́ǹtì i'adatu tab'a bàbá ṣe tíra yìí wọ́n wá ṣe tẹ̀tìbí kẹ́ níjọ́ tí a bá tafsir nínú ọba Darudawa wal-Irshad tí bàbá bá tafsir débi Suratul Ahzab gbogbo ayé ló wá pé njọ́ náà pé àwọn tí Sheikh Mustapha ó tù ó wá débi ya ayyuhan nabiyyu qul li azwajika wa banatika Ya ayyuhan nabi. ohun tẹ́mi wíwo ní fi wí ya ayyuhan nabiyyu qul li azwajika wa banatika wa nisa'il mu'minina yudinina alayhinna min jalabibihinna gbogbo sùnmùrà ayé ló pèsè ọgbà Darudawa njọ náà torí pé àwọn ló kàn jù àwọn afẹ́ wọn tí bàbá wa Zaglul tí wọ́n tù jọ náà ìtakùn inú ilé kún bàbá wa tú àyà yudinina alayhinna min jalabibihinna bàbá wa tú àwa tá ń jọmọ Darudawa àwa kọ́lẹ̀ alariwo ń jáde lẹ́nu wa máa ń jọ náà àwọn ará àta sùnmùrà alariwo ń jáde lẹ́nu wọn ń jọ náà Allah. ẹni tí bàbá wa fi parí ẹ̀ tó wá kójọ sára shakhsiyatu Sheikh Mustapha Zaglul al-Amma ẹni tí bàbá wa fi parí ẹ̀ ń jọ náà nǹkan méjì wá ní al-thaqafatu al-adabiyyatu wal-amanatu al-ilmiyya ẹni tí bàbá fi parí ẹ̀ nu bàbá fi al-thaqafatu al-adabiyya bàbá fi ẹ̀kọ́ tú àyà yẹn tẹ́nìkan ò ní màá kí zùkan lára Sheikh Mustapha bàbá wa fi al-amanatu al-ilmiyya bàbá fi hàn ń jọ náà tí gbogbo ayé rí pé àfa yẹ ìdáwó bòótọ́ mo wá rí i pé kò síbi tí bàbá wa ti máa mú gbogbo àwọn àwa aláyé tó jára nàbì lọ sallallahu alaihi wasallam tó jára àwọn sahaba al-kiramu lọ tó jára àwọn tabi'un lọ tó jára àwọn a'immatul fuqaha wọn ní njọ́ kan wọn ní Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu Abdurrahman ibn Yazid ni oni kunna ma Abdullahi ibn Mas'ud bi jam'i ay Muzdalifa oni falamma dakhala masjida Mina qala kam salla amirul mu'minina qalu arba'an fa salla arba'an فقلنا ألم تحدثنا أن النبي صلى الله عليه وسلم صلى ركعتين وأبا بكر صلى ركعتين قال نعم وأنا أحدثكم الآن ولكن عثمان كان إماما فما أخالفه والخلاف شر. Yakum Allah. ó ní bẹ́ẹ̀ ni ìwà Sheikh Mustapha nù bàbá yìí kọ̀ǹdẹ́ẹ̀mù lẹ́kan bàbá yìí kọ̀ǹdẹ́ẹ̀mù Tìjàníyà wọ́n yìí kọ̀ǹdẹ́ẹ̀mù Kàdìríyà wọ́n yìí kọ̀ǹdẹ́ẹ̀mù àwa Zùmùrà ìyẹn ló fà tó fi jẹ́ pé gbogbo òran ayé ní bẹ nínú ọgbà Darudawa tí wọ́n lè rí ṣáàdì bàbá ṣe mọ́lídì àwa kan sùn láwà ní lọ ni táwọn fún wájú àfa wa tẹ̀ǹtì ṣe ráyè dùbà sọ yìí pé ó tó àwọn dàhún ọ̀fìhànlẹ̀ àwọn Kàdírí yóò wà lùbàndírì àwọn Tìjàní yóò wà kátà ní à ń bẹ̀
gbogbo àwọn sáà tìjà àlùsùnà náà àwa náà ó jókòó bí ó bá dọ̀rọ̀ tiwa náà àwa náà máa da lárúbáwá lẹ̀ bí ọ̀pẹ rẹ̀. mo wá rí pé ara Abdullahi ibn Mas'udi ni wọ́n ní àfáwọ̀ Abdurrahman ibn Yazidi ó náà wọ́n ń bẹ pẹ̀lú Abdullahi ibn Mas'udi ní Jamu'in ní Muzdalifa lọ́dún hajj ó nígbà tó ń wá débẹ̀ ó ní dakhala masjida Mina ó ní Abdullahi ibn Mas'udi bá wọ masjidu Mina ntí ó kọ́ béèrè Usman ibn Affan ló wà lórí Amirul Mu'minin ntí ó kọ́kọ́ béèrè ni pé kam salla Amirul Mu'minin náà gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí rákà mélòó la Amirul Mu'minin náà kí n bí qalu arba'an wọ́n ní rákà mẹ́rin la Amirul Mu'minin náà kí fa salla arba'an òun náà bá kí rákà mẹ́rin gbogbo àwọn ọmọ akéwù ni wọ́n ti ń bínú àwọn ọmọ akéwù kan ń bẹ tó yẹ pé wọ́n burú ju nǹkan mi lọ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àfa ọba ní fakulina alam tuhaddithina anna nabiyya salla rak'atayn alùpùpù sèbẹ́yìn lẹ sọ fún wa pé láàyè yìí rákà méjìlá nábì mọ́ kí n bẹ̀ wà á bá Abubakar ń salla rak'atayn Abubakar náà rákà méjì ní mọ́ kí n bì Abdullahi ibn Mas'udi ó ní naam wa ana uhaddithukum al-ana lóòótọ́ rákà méjìlá nábì mọ́ kí rákà méjìlá Abubakar kí Umaru náà kí èmi wọ́n sọ fún mi pé má ṣe kí inú ṣùgbọ́n ní ìsìn uhaddithukum al-ana mo yá di ìsìn padà walakin Uthman kana imaman Usman ni imamu wa ń bí fama ukhalifuhu tó ń tí bí mo ṣe ma Kùránì kà tó fama ukhalifuhu ẹni kọ̀ndẹ́mù tí Usman bá ń ṣe ń bí ṣé òun sábà yìí kọ̀ndẹ́mù àfa gbogbo wọn náà bàbá wa ni bọ́dọ̀ wọn Sùmùrà àwọn bàbá wa bọ́dọ̀ wọn Tìjàníyà àwọn bàbá wa níjọ́ kan ni wọ́n bá wọn sàṣù Abbas rahimahullahu ta'ala torí mọ́lídìí sọ́ọ̀bà àti mọ́lídìí bàbá ló mú kó ìjọ kan náà sátidé kan náà ní mọ́ bọ́ sí àwọn tí mọ̀ wọ́n yẹ fún wa lọ́lùdé àti màgá àti sátidé àti Sunday dàrú náà ti gbà á tábà wá dé níjọ́ Monday báwọn sàṣù Abbas bá ti yọjú báyìí ṣé wà Abbas ẹ kú ọdún o ẹ kú ìyèdùn aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé yóò á ní mímí náà lọ sọ́dọ̀ bàbá lóṣòdì kán lọ fún un lọ́wọ́ ní àbátọ́ wáyé ọlọ́run ni ò tiẹ̀ ní jẹ́ gbọ́wọ́ bàbá wa òun tán torí gbé eléyìí gbọ́wọ́ eléyìí náà tún gbọ́wọ́ eléyìí náà tún gbọ́wọ́ ìgbà wo lẹ̀ ní gbọ́wọ́ bàbá wa tán ó dáná ẹ kú ọdún o. famahu khalifu òun ò ní yakọ̀ Usman bíi anna Usman kana imaman torí Usman ní ìmáàmù wal khilafu sharrun torí tó ń bá dálẹ̀ ń bí bàbá yìí dádàkú dálẹ̀ láwùjọ ṣé musa wáyé dádàkú dálẹ̀ láwùjọ wọ́n sì ní ń jọ tí alimamu Shafi'i rahmatulahi alayhi wọ́n níjọ́ tí imamu Shafi'i lọ sí Baghdad imamu Shafi'i ni wọ́n ṣe àbí tiẹ̀ yakinutu òun máa ṣe alikunutu tiẹ̀ èyí máa ṣe níbi sọ̀látùl fájìrì ibi máa ṣe tó bá kírun nínú wítìrì máa ṣe àbí àwọn hànàfíyà àwọn èkí sàlátù àwọn èkí alikunutu imamu Shafi'i wá lọ sí Baghdad ńgbà tí ó wà á kírun ó wà á jẹ́ mọ́síjídù imamu Abu Hanifa ló ti fẹ́ kírun wọ́n nígbà tí imamu Shafi'i débẹ̀ wọ́n ní tàrọ́kà likunuta في صلاة الصبح لما صلى مع جماعة الحنفية في مسجد إمامه ببغداد على خلاف مذهبه وفسروا ذلك أنه فعله تعدبا مع أبي حنيفة أو تألفا مع أتباعه وكلاهما من الأدب الرفيع. wọ́n nígbà tó wọnú mọ́ṣáláṣí yẹn ó ní ibi tá a wà yẹ ẹ̀yin tẹ́ tẹ̀lé mi mọ́ṣáláṣí àwọn tí wọ́n ṣe àlùkùnúùtù ni Abu Hanifa ò bá ṣe àlùkùnúùtù Imam Shafi'i kò bá ṣe àlùkùnúùtù ń bẹ̀ tó àní sẹ́ńbì bàbá mi á fi àlùkùnúùtù lẹ̀ níbí kò sí àlùkùnúùtù bá a máa kí wọn fà wájà nígbà hàn kúnmọ́ láì sáwọn ṣe àwọn bàbá Abu Hanifa wọn á ju yín lọ ní kò sí Abu Hanifa ń bẹ̀ mọ́ṣáláṣí Imam tọ́ra Abu Hanifa ti kú kò sí láyé mọ́tà bàbá sọ yìí pé àbí káwọ́ fa mi ní Abi Hanifa ta bóyá ń bẹ̀rù Abu Hanifa ni rárá ńgbà táwọn èèyàn wà á tu fasaru dhalika wọn ní tó jẹ́ kí Imam Shafi'i yóò ṣe bẹ́ẹ̀ ni pé ta'adduban ma'al Imam Abi Hanifa ta ó wù ẹ̀kọ́ pẹ̀lú màmú àgbà ni ọ̀kẹ́ ìmọ̀ yìí òde ńjọ́ tí bàbá wa mo máa sọ gbogbo gbà ńjọ́ tí bàbá wa mẹ́rin àtàwọn Sheikh wa Muhammad wá sí Agége tára fẹ́ wọ Daaru Dawa awéláwà ní lọ́ọ̀bẹ̀ torí Sùmùrà ni á kí Sùmùrà ó tó lè mú ọmọ wọn kí Sùmùrà ó tó awéláwà ní lọ́ọ̀bẹ̀ ìmọ̀mù tàánù kí gan kí Sùmùrà ó tó lè mú ọmọ wọn gbogbo ẹni tó bá mọ̀ Sùmùrà dáadáa wọn wà gbé sáwọn wà jáde náà lé yàrá àná ni nta bá kélé tá a ti kéde bí màkàmátó lè àrírí màkàmátó àmàsáni àtiwákù sàmásàrí tá a ké gbogbo ẹ̀hún àti mọ́tìrún ìsálà ìsíyà tá a bá ti lè gbé tẹ̀fù sírì àgbà pé kàlà sí ń ta kéwù ti parí kọ́wá tún láàfáà kan ní gbàgbé àwa kí gbogbo kírun táwọn bá wa tún wá kó ara sọ̀rọ̀ sí òun sábà àwa fẹ́ mọ́ ọ lọ àwọn dáàdì wa sọ pé bàbá
àmọ́ mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ẹni tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín ni pé ṣé ẹ rí Muhammed àti Ahmed ẹ mọ̀ pé ńlá wà nìyẹn mo wá fẹ́ tọrọ pé gbogbo ọjọ́ tí wọ́n bá máa wálé kéwú ẹ bá ń gbà wọ́n láyè kan máa wé láwà ní wálé kéwú ẹ gbèsè tí bàbá ń dàrú wí ni bàbá wa èmi náà fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín wọ́n ní kí lẹ fẹ́ tọrọ ìbá da kí Muhammed àti Ahmed kí wọ́n sọ gbogbo wọn dàrú dáwàdé ńlá wà ní. àbúrà ntí ó fà ní pé gbogbo gbàtà fi wà lọ́rọ̀ ṣògo yẹn a máa wé lọ ṣùgbọ́n gbọ́ dáyé onízáàmà tó di pé ká wá ṣe ìtìkálù wá sí ìsọlọ̀ àwa ara dàrájà Bukhariya dàrájà Bukhariya náà yòókù ṣé Bukhariya náà rárá maṣíìnì nù àdàrájà lásán sáàmù kí wọn wá mú láwà ní ńlá kó wá máa fi wá kẹ̀kẹ́ lọ èyí ó máa fi láwà nínú ó tún máa fi yàn àwọn méjèèjì ó sì gbéra wa ní. Bàbá wa náà sì gbọdọ̀ mọ̀ àwa dọ́gbọ́ndọ́gbọ́n àti múláwà ní sínú kí ni máa fásá wa ẹ̀nà ìkúlé láàbà bàbá ó tún wá bí wá pé yá Muhammadu wá Ahmadu ayé náà yí Muhammadu kú mọ́. Rahimallahu Sheikh Mustapha èyí tí wọ́n fi yanjú bàbá yanjú lọ́dọ̀ gbogbo èèyàn bàbá yanjú lọ́dọ̀ gbogbo èèyàn ni bàbá wa lọ́dọ̀ Sheikh Mustapha gbogbo èèyàn ni bàbá wa lọ́dọ̀ Sheikh Mustapha. Ẹlẹ́kejì tí mo á tún rí nínú tírà yìí mo sọ fún wa pé mo rí shakhsiyatu Sheikh Mustapha Zaghloul al-Amma lábẹ́ ẹ̀yẹn mo wá rí al-thaqafatul adabiyya ẹlẹ́kejì tí mo wá rí bẹ́ẹ̀ ni al-amanatul ilmiyya haqqan bàbá fi àmánà ṣe tírà yìí gbogbo èèyàn tí gbá kọ́lámù mú láyé kọ́ ní máa ń fa àmánà kọ̀ọ̀kan ọ̀kẹ́ àìmọye àwọn àfáà ní ìsìn ó bú mi ń fún lésì ni. Gbogbo èèyàn tó bá mọ Sheikh Mustapha Zaghloul Sanusi dáadáa ó dé stage kan bàbá sọ fún gbogbo àwọn èèyàn gbogbo ẹlòmíràn máa sọ pé sọ wà ń bẹ̀ yín bẹ́ẹ̀ tó rẹ́mi lèmi rọ́ wá sí. Bàbá dìídì àná ọ̀sẹ̀ ẹni pé ẹ̀yin èèyàn ẹ má pè mí ní Ramadan lecture ń ta mọ́ gbogbo ẹni tí ó bá wá gbọ́ wá sí mi kó máa bọ̀ ní ọgbà. Mo dẹ̀ wá ń bẹ̀ níjọ́ tí bàbá wa tẹ́lẹ̀ bàbá Chief tẹ́lẹ̀ Olúkọ̀yà ẹgbẹ́ wọn tí wọ́n ń ṣe tí bàbá wòlíì tí wọ́n jẹ́ Chief missioner wọn UMC ẹ̀ ṣeun ní sọ̀rọ̀ ni wọ́n ti ṣe Ramadan lecture tá bá ti ń ṣe é tàn án lẹ́jọ́ yẹn ni wọ́n lọ múra gbogbo wọn ńgbà tí wọ́n débẹ̀ bàbá wòlíì gba máìkì mú báyìí ńgbà tí wọ́n kí bàbá wọ́n nínú gbogbo wa èyí méjì péré láàfáà ojú ilẹ̀ pọ̀ yìí a ní sọ ara àfáà rẹ̀ àfáà ní Shehu Ádámọ̀ àfẹ́ ẹlẹ́ẹ̀kejì ní Shehu Mustapha sọ́ọ́rí gbogbo àwọn àfẹ́ ẹlẹ́gbẹ́ jàmáàtù àyíṣà àfáà torá àlè sòdodo nínú mọ́sálásí ní Shehu Mustapha ó ti sòdodo bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ ẹ̀yọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ eégún bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ òòṣà bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ yálóde bẹ́ẹ̀ ni wọ́n ti gbogbo nǹkan ibẹ̀ ni wọ́n ti sọ. al-amanatul ilmiyya tó wá wà lára tírà yìí wá ní wípé bàbá ò torí wípé kíní yìí ń ṣe kí n bá sọ̀rọ̀ al-amanatul ilmiyya. àwọn Sheikh wa Mahmood ní adamallahu hayatakum tí a bá fẹ́ pín iṣẹ́ nínú tí a bá fẹ́ pín iṣẹ́ abọ́ ní Muhammed Ahmed ẹnu wọn làwọn ti máa gbọ́ pé Muhammed ní í jẹ́ wọ́n bá ṣe wá àti wọ́n bá sọ̀rọ̀ àníbà Muhammad náà wọ́n ní àníbà Muhammed wọ́n ní Muhammed Ahmed Mahmood Ahmed ẹ̀ta tó rúkọ gbogbo yín lè mọ̀ pé Mahmood ló ní àtù èmi àfáà yín òkúkú ní àbí mo ní bí n bá kọ̀ nǹkan sójú bọ́ọ̀dù ní ìsìn bẹ́ẹ̀ ránjú wọn dáadáa ẹ̀ lérí Muhammed Mahmood ní ọjọ́ kọ́ ọba sì ní kí wọ́n kọ́ ní wọn kọ́ kíní nínú kọ̀ráàrù nínú mùtámọ́rù wa lókè náà Muhammed ìwọ ọkọ́ ní wá sì ní pa àgbà máìkì mú náà gbogbo yín ẹ̀ka pa amadu náà ni ó ṣe. Àwárí al-amanatul ilmiyya al-amanatul ilmiyya tó wà ń bẹ̀ ni pé bàbá tí wọ́n fi parí wá sí wọn jọ́tà ń ṣe tẹ̀tìbí kẹ́ ni pé gbogbo àwa tá a lè ṣe tá a ti ṣe àfáwọn ni ó sọ̀rọ̀ ẹ̀. Nítorí ni pé Ọlọ́run kó rọ̀ wá lọ́rọ̀ ẹ dákun bínú bá wá ń bí ẹnìkan bọ̀ tẹ́lẹ̀ pé àgbọ̀n tí ó wì tíyàn wá wí yìí fún sẹ́ni òní rọ̀ yóò máa lọ lé ní bàbá imam bàbá ò nítorí pé àwọn ò ṣe nǹkan kan wá kọ̀ dẹ́ẹ̀mẹ́ lára yẹn wọ́n ní njọ́ tí imam Ahmad ibn Hanbal rahimahullahu ta'ala àti àfáwà Ishaq wọ́n ní wọ́n lọ sọ́dọ̀ Sheikh Abdulrazak wọ́n wá lọ kí ó ní faja'ana yawmul Eid ó ní ibi táwọn ti lọ kí ńgbà tí ó dìrọ̀ lẹ́nà bá náà sí pé ọ̀la ni yídì o ó ní fakharajna ma'a Abdulrazak ila al-musalla ó ní wa ma'ana nasun kathirun falamma raja'na min al-musalla da'ana Abdulrazak ila al-ghada
faqala ya ahmadu wa ya ishaq ra'aytu minkum al-yawma ajaban lam tukabbira faqulna ya abdurrazzaq ra'aynaka lam tukabbir فلو كبرت لكبرنا فقال احمد واسحاق رايناك لم تكبر لو كبرت لكبرنا حياكم الله. wọ́n ní àwọn méjèèjì wá lọ kí ìjọ kejì wá níjọ ọdún wọ́n ní ẹ ní lọ ẹ bá wa kí yídì ń bí ó ní gbogbo wa jáde àwa lọ yídì mazia bí imam ahmadu bin hanbali àti àfàwà isahaki ni pé míyàn bá ti lọ yídì yóò ṣe Allahu akibaru lọ ni míyàn bá ń bọ̀ láti yídì yóò ṣe Allahu akibaru bọ̀ àmọ́ mazia bí abdulrasaki ni bọ́wọ̀n ṣe Allahu akibaru ẹni táwọn ahmadu àti isahaku náà ṣe àwọn náà yà á dákẹ́ wọn ò ṣe Allahu akibaru wọn ò ṣe bàbá mi wọn ò ṣe Allahu akibaru àwọn adẹ́lẹ̀ abdulrasaki wa ní ọ̀dọ̀ mi láti jẹun ọ̀sán yìí àsọfẹ́ sọ̀rọ̀ ni ó wá ní ya ahmadu wa ya ishaq àti mọ́ muhammadu bin náà àtàfà ishaq ra'aytu minkum al-yawma ajaban mo rí nǹkan ìmọ̀lára ẹ̀yin méjèèjì lónìí lámùtù kábìrà ẹ̀yin méjèèjì ẹ̀ ṣe tẹ̀kíbírù ńgbà tá à ń bọ̀ nídìí ẹ̀yin tí mọ́ muhammadu bin náà ń balẹ̀ àtàfà ishaq ó wí ni pé ra'aynaka lámùtù kábìrù ìwọ tó ọjọ́ máa mú wa rí ọkọ̀ ṣe tẹ̀kíbírù ni lọ́wọ́ kàbárí tàlá kàbárí náà tọ́ ọ bá ṣe tẹ̀kíbírù ni àwa náà ó ṣe èsì tá a fáwọn ọmọdún nàmbàlẹ́ àti ìṣàkùn náà wí ni pé ra'aynaka lam tukabbir àwa náà rí ọkọ̀ ṣe tẹ̀kíbírù ni tọ́ ọ bá ṣe tẹ̀kíbírù ní kàbírù fàdá ànkàlẹ̀ àṣàgà alladhina harramu al-adaba bí ọ̀rọ̀ tí bàbá yìí máa ń bá aṣọ bàbá wọn lè márùn àwa yòókù ń bọ̀ lábẹ́ fi tiwa sí ẹ̀kọ́ wa ni tíra fà wa ẹ̀kọ́ ni òun tá a fẹ́ wa kàjẹ́ mbẹ́ nìyẹn kọ́lọ̀ ń dákun bàbá wa Sheikh Mustafa Sakilu Sanusi Allah yarham tìyín náà nù ọ̀gá mi sàpèjúwe ni ọlọ́njálè kí á mọ̀ ó dá afáfá wa àmín. má balẹ̀ afá wa jẹ́ àmín. tíra náà wá ní al-mar'atu bayna al-hijab was-sufur ẹ̀ńtà fẹ́ kó ń kálukú wa lọ kà ń bẹ̀ náà ni ath-thaqafatu al-adabiyyatu wal-amanatu al-ilmiyyatu kọ́lọ̀ ń dákun jọ wúlò fún wa o àmín. jọ wúlò fún wa o jọ wúlò fún wa o bàbá wa bí n bá dé àti gbogbo wọn yìí wọn wá ní tíra náà kò bá títà dé ọ̀fẹ́ ni bàbá wa yìí mọ̀ gbogbo àná àti mọ̀ yìí tí wọ́n fi tẹ̀ tíà àwọn á ní gbogbo èèyàn kọ̀ọ̀kan wọ́n fún mélòó ni wọ́n fún bàbá mi àfa wa tíra yìí ọlọ́run jọ wúlò fún mi o ọlọ́run jọ wúlò fún wọn náà àmín ya Rabb. ọlọ́run jọ wúlò fún mi àmín. jọ wúlò fún wọn náà. Àmín. jazallahu anna Mustafa bi'ulumihi. jazallahu anna Mustafa bi'ulumihi. bihalfi suturin خطها بيمينه. بألف سطور خطأ بيمينه. dákun ọwọ́ tí bàbá wa tí wọ́n fi kọ nǹkan yìí jẹ́ wọ́n fọwọ́ yẹn gbàwé ẹ̀rí wọn níwájú jazallahu anna ọ̀rẹ́ bá ń sàmì dáadáa. Mustafa bi'ulumihi. tí wọ́n fi kọ àṣẹ àrùrùbà tí wọ́n fi kọ ọ̀rọ̀ wáyé ní màdìmọ́ tí wọ́n fi kọ miftahul hadithi. dákun jẹ́ bàbá wa ó fi ọwọ́ yẹn jẹ́ wọ́n fi gbàwé ẹ̀rí wọn ní gbangba wájú ọlọ́njọ́ àmín ya Rabbi. خطأ بيمينه جزا الله عنا مصطفى بعلومه بألف سطور خطأ بيمينه بألف سطور خطأ بيمينه. aṣèkúlù wàlláhu mẹ́ta. kúlù wàlláhu mẹ́ta. èyí tí bàbá wa ṣe. èyí tí bàbá wa ṣe yìí. tí wọ́n tún ṣe àádá tó tọ́bù yìí. tí wọ́n tún tẹ̀ jáde yìí. ọlọ́run bá fi sínú mizanu hasan. ọlọ́run má ṣàfi sínú iṣẹ́ olóore wọn. má fi balẹ̀ wọn jẹ́. má fi balẹ̀ wọn jẹ́. má fi tú ẹbí wọn ká. má fi tú ẹbí wọn ká. ọlá títóbi ọlọ́run. ọlá tóbi ọlọ́run. ọlá agbára ọlọ́run. ọlá agbára ọlọ́run. kúlù wàlláhu mẹ́ta mẹ́ta. kúlù wàlláhu ahadun Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. kúlù wàlláhu ahad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bismillahir rahmanir rahim kúlù wàlláhu ahad Allahu samad lam yalid walam yulad. bàbá abakari wọ́n wà lórí ìjókòó ọ̀rẹ́ ní. خطأ بيمينه بألف سطور خطأ بيمينه. àìlójú tí àwọn ọmọ kéwú náà ni bí bàbá wa ti sọ lẹ́ẹ̀kan àwọn àfáà mi fẹ́ lè gbowó lọ́wọ́ òkú màmá wa ni wọ́n tún kó eléyìí wá fún wa pé ká tún gbà á kátún jẹ bá a ṣe jẹ wà ní mọ́tíámù
ẹ fẹ́ kíkẹ́ owó kùtà náà ni ọmọ wa nǹkan kan ò ní ṣàlàfíà Àmín ya Rabbi. àti tóbi Ọlọ́run bàbá Abakari ọ̀rẹ́ ni wọ́n jẹ́ fún bàbá wa àgbà Sheikh Mustapha Zakiloro Sanusi bàbá ni wọ́n jókòó yẹn qama khayra qiyami wọ́n dúró bí yẹn ṣe dúró fi hayati bàbá rẹ̀ wafati lẹ́yìn ìgbà tí bàbá wà láyé àti bàtà hàn sí láyé ìwà bí wọn lẹ́ni náà ara tó wọ́n dúró dáadáa ni ilé tí inú ò ní bàjẹ́ ẹ̀mí tí inú ò ní túká ọ̀la iná ata iná ká. bisimilahi rahman rahim inna atainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. subhana rabbik. rabbil izzati amma yasifun. anakumula kọlọ njẹ ari Karamakumullah. àwọn ọpẹ ní báyìí. akunla. ẹ jọ̀ọ́ mo ní àmánà kan àmánà yẹn ni pé ìmáàmù wa Ajíkanlé ní London ní Manchester màmá wa àgbà ní ẹ jọ̀ọ́ owó ṣàdúrà bàbá wa wọn tán ẹsẹ a ní owó bàbá wa Bákàrè nìyẹn màmá ní ká tún àdúrà wọn ṣe dáadáa màmá ní kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n túbọ̀ pẹ́ fún wa Àmín. wọ́n ní kọ́lọ̀ ń jẹ́ túbọ̀ pẹ́ fún wa Àmín. wọ́n ní kọ́lọ̀ ń jẹ́ túbọ̀ pẹ́ fún wa Àmín. pẹ̀lú àlàáfíà ara Àmín. àti làákà ìtààmú àbá fi darí Àmín. ẹ̀ ọ̀la àlè ìlàfi. bisimilahi rahman rahim li ilafi quraish ilafi imlata shita wa sayf falyabudu rabb hadha al-bayt alladhi at'amahum jami'an min khawf. ìdákọ̀ afẹ́ká ti yọ̀ǹda wa ìmáàmù wa Ajíkanlé Ẹ̀gbọ́nọ́rùdín Ajíkanlé Hussein ní Manchester mo ládéhùn sí ṣàdúrà fún wọn àti gbogbo àwọn yòókù wọn tí wọ́n wà lọ́yányán Ọlọ́run má jẹ́ wọn parẹ́ àmín. àjọ ń ṣe ètò yìí náà ni àjọ ń pera wa lóòrèkóòrè ni Ọlọ́run má jẹ́ bẹ́ẹ̀ gbóná mọ́ wọn àmín. jẹ́ wọn máa rí ṣe lọ́hùn àmín. Islam tí wọ́n gbá mọ́ lọ́hùn má jẹ́ ó dàrú mọ́ wọn lọ́wọ́ àmín. má jẹ́ wọn sáré àmín. má jẹ́ wọn rà súsọ̀ àmín. la ilaha illallah torí àmánà ni mo ní tọrọ fún wọn àmọ́ ọ̀rọ̀ pọ̀ mo wá fún wọn ṣe wá rántí nísìn alhamdulillah. Ọlọ́run dákun jáde ọmọ bá wọn àmín. bisimilahi ilahi. bismillahir rahmanir rahim la ilaha illa huwa la tastawi as-sayfu kó tó di pé àwọn bàbá wa máa lọ a fẹ́ present award fún bàbá wa tọ àwọn bàbá wa Sheikh Mahmood Kọ́lá Pọ̀rọ́jì wọ́n ní kọ̀sídà kan tí wọ́n fẹ́ fi kí ẹ̀yin bàbá. àgbà Ọlọ́run ló mẹ́rú ẹ̀ nílùú Ẹdẹ bàbá Ọlọ́run ló mẹ́rù ẹ̀ lẹ́nẹ́. àwọn náà fẹ́ wá wọ́n sì lọ bàbá ẹ̀ mọ́mọ́ fà sí bí àgbọ̀dọ̀ mọ́jíṣẹ́ òkú bàbá wa Àgbárímì Yáwù òun ló dá wọn dúró sí ìlú Ẹdẹ Ọlọ́run jẹ́ kó mọ bẹ dáadáa. bàbá. Assalamu alaikum wa rahmatullahi.